bí agámbẹ̀ yẹn tẹ bá rí nǹkan tí wọ́n ti ṣe àwọn onítìpà wọ́n ti gbẹ́ ihò wọ́n ti gbẹ́ ihò tó jẹ́ pé is what we call environmental degradation. Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́ land, Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́ zone is a blatant lie. Go to the administration, go to Oyo State government. It is constitutional that Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́ is Ògbómọ̀ṣọ́ north. There is nothing like Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́ land. Ògbómọ̀ṣọ́ papọ̀ mọ́ Sùúrùlérè. Ẹni tó bá ń wá àlàáfíà ò ní máa tójú bọ domain onídomain. As far as I'm concerned, they are dissidents. Àárọ̀ yìí tí mo gbogbo yìí mo kí yẹn kú kalẹ̀. Ọba Àrànyìn, ọba Kówọ̀nsìn, ọba Àrẹ̀sápá, ọba Olújàdó, ọba Ìbábégúndé, ọba Rẹ̀gbà, ọba Alájàṣẹ́. Gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ wá kí mi láti Sùúrùlérè local government. Mo kàn fẹ́ send note of warning. Mi ò fẹ́ báyàn kankan sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo wí pé àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wọn ò ní mọ nǹkan tó ṣẹlẹ̀. Wọn ò ní mọ nǹkan tí ó ṣẹlẹ̀. Kí ló bí àwọn ọ̀wà tí ẹ rí lórí íńtánẹ́ẹ̀tì? Chief Joe Adésínà Alàgbé baálẹ̀ ìlú Oníyeyè ní apá ọ̀tún mi yìí, olóyè Ọlátúndé Àjàní baálẹ̀ Alágbàgbò ní apá òsì mi yìí, Chief Shehu Ọláyíwọlá baálẹ̀ Àgá àti gbogbo àwọn ìdílé ní àjọ wà ní ìjókòó ní àṣálẹ́ yìí. Ìdí pàtàkì tí ẹ̀yin ọmọ Nàìjíríà fi rí àwa baálẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ní àṣálẹ́ yìí ní ọjọ́ Wednesday, ìjọ Thursday la gbọ́ ìkéde tí ọba Francis Olúṣọlá Àlàó ni wọ́n kéde páwọn yọ àwa baálẹ̀ Oníyeyè, baálẹ̀ Alágbàgbò àti baálẹ̀ Àgá kúrò ní oyè. Ìkéde yẹn jẹ́ ohun tí ó bà wá nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ nítorí pé ìdí tí wọ́n fi yọ wá gan kò yé wa. Baálẹ̀, màá fún ẹ̀yin oní ìwé tó bá yá kẹ́ ẹ lè wọ́n kọ́ fi ibi tí ó sáìn sí. Àwọn òyìnbó kan wà wọ́n làwọn fẹ́ gbé iléeṣẹ́ sílẹ̀ tó máa fún wa ní employment about 300 people. A benefit to the community. Àwọn baálẹ̀ tó wà lábẹ́ mi yìí, Iyeye, èmi Olúgbọ́n ló create ẹ̀ fúnra rẹ̀. Kí lórúkọ ẹ̀? Àgó Àgá. Ojú làárọ̀ yìí mo gbọ́ pé wọ́n ní wọ́n ń lọ sórí íńtánẹ́ẹ̀tì pé Olúgbọ́n talẹ̀ àwọn ilẹ̀. Olúgbọ́n ló ní gbogbo ilẹ̀ lórí ilẹ̀ gbọ́n. Èmi mo nílẹ̀ mi. Ilẹ̀ sì pọ̀ rágádá tó jẹ́ pé 20 ọdún 30 ọdún tí iléeṣẹ́ bá fẹ́ wá sí orílẹ̀ gbọ́n, àyè wà tá a máa gbà wọ́n. Mo pe chairman council, mo ní àwọn ọmọ báyìí ìwà báyìí about a month ago. Ó dẹ̀ sọ fún mi pé òun ti ń wọ̀nù wọn ò gbọ́. Mo ní kí wọ́n wá gba ìwé, wọ́n ti pè wọ́n sí palace, wọ́n ń sá. Nítorí pé ẹ̀yin tẹ́ jẹ́ ọba ní traditional council Sùúrùlérè wá bá mi mo fi ń sọ̀rọ̀ yìí. A ní kí wọ́n wá, ẹ máa bọ̀, ẹ wá gbogbo ìwà tẹ́ wù. Àwọn ló lọ sáìn. Ẹ máa sáìn ilẹ̀, ẹ tún máa lọ talẹ̀ fún, ẹ tún máa tún lọ gbàbọ̀dì fún èèyàn míì, lọ tà fún èèyàn míì. À ń talẹ̀ kan fún èèyàn 3 4. Gbogbo nǹkan tẹ́ bá mi sọ láàárọ̀ yìí mo ti gbọ́. Orí wa ti di àkìtà. Pálàsì Gandhi tí wọ́n lọ jókòó sí. Gandhi ò láṣẹ Ògbómọ̀ṣọ́ náà kí ló papọ̀ mọ́ Sùúrùlérè. Kò sí nǹkan tó Ògbómọ̀ṣọ́ papọ̀ mọ́ Sùúrùlérè. Ẹni tó bá ń wá àlàáfíà ò ní máa tójú bọ
domain onídomain. As far as I'm concerned, they are dissidents. Bọ̀bẹ́ ṣe bá mi sọ̀rọ̀ láàárọ̀ yìí wípé gbogbo wọn kí wọ́n kọ appeal letter. I will be expecting the appeal letter. Aláàgbó, Oníyeye àti kílógbò Ṣéwù Aláàgá, tí ẹni tó bá dé ibi àgámbẹ̀ yẹn tẹ́ bá rí nǹkan tí wọ́n ti ṣe, àwọn onítìpà wọ́n ti gbẹ́ ihò. Wọ́n ti gbẹ́ ihò tó jẹ́ pé is what we call environmental degradation. Tí mo bá pe alága pé báwo làwọn onítìpà yìí ṣe débẹ̀ tí wọ́n ń gbẹ́ ihò tí wọ́n fi ń kó yẹ̀pẹ̀, á lóun ò mọ̀. Gbogbo wọn ti sá káàkiri o. Ṣùgbọ́n èmi mo nílẹ̀ mi, bó bá ṣe wù mí ni màá ṣe ṣe o, for development and peaceful coexistence of Orílẹ̀ Ìgbọ́n. Mi ò báyàn kankan jà. Àwọn ọmọ mi ni wọ́n, ṣùgbọ́n ibi tí wọ́n sá lọ àtẹni tó ń tì wọ́n lẹ́yìn, ó ṣọ́ra o. Ẹni tó ń tì wọ́n lẹ́yìn, ìwọ tó ń dà lúrú tó ń tì wọ́n lẹ́yìn, tó péré lọ́ba, ṣọ́ra o. Mọ̀kànmọ̀kàn lóye ń gbọ̀n kàn, bó ṣe ń karọ́ Ọ̀yọ́ ló ń karọ́ Ẹdẹ. Gbogbo picture bí wọ́n ṣe lọ ṣe meeting lọ́dọ̀ ẹ̀, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi. Màá dẹ̀ fún ẹ̀yin tẹ́ wá rí mi láàárọ̀ yìí, kẹ́yìn náà rí mo ti fi hàn gbogbo yín. Ṣùgbọ́n mo yìí ń fi sọ pé ọmọ ni wọ́n jẹ́ sí mi. Mo ti yọ wọ́n ní oyè officially. They are minor chiefs. They are minor chiefs. Before you take any decision lórí ilẹ̀, lórí chieftaincy, you must consent the Olúgbọ́n of Orílẹ̀ Ìgbọ́n. Adẹjọ́ máa wò holistically to bring development. Ẹ bá parọ́ níyẹ̀tẹ́ ló mú wá o. Sùúrùlérè ò ní bàjẹ́. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin ọba tẹ́ wá láti Sùúrùlérè láti wá kí mi láàárọ̀ yìí. And ẹ ti gbà mí níyànjú. Ìyànjú tẹ́ ẹ gbà mí wípé kí n jọ ẹ bẹ̀bẹ̀ fún wọn wípé ẹ̀rù ló ń bà wọ́n ní wọn mọ̀ bí wọ́n ṣe fẹ́ ṣe. Kò sí ẹ̀rù kankan. My palace is open to everybody. Ẹ jẹ́ kí wọ́n wá, let them write a letter of appeal. Màá wá yan committee to look into it and they will revert back to me. À ń ṣe Ọlọ́run dáríjì wá. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tí wọ́n ń lọ yẹn ni ọ̀dọ̀ Gandhi tí wọ́n lọ yẹn tó rùn rògbò òun tì wọ́n lẹ́yìn, you don't do that. I've never ever kúrò ní Sùúrùlérè kí n bọ́ sí Ògbómọ̀ṣọ́ North. Olúgbọ́n is the chairman in Sùúrùlérè. In Ogoluwa, traditional council of Ogoluwa administration is with Alajawa. In Ògbómọ̀ṣọ́ South, traditional council of the administration there, it lies with Onpetu of Ijeru. That's the chairman. In Orire local government administration is with Onikoyi of Ikoyile. In Ògbómọ̀ṣọ́ North, which is the smallest local government in the zone, in landmass, is Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ is the traditional council chairman and administration of that council. So people should not mix anything up. Gbogbo propaganda tí wọ́n ń gbé káàkiri Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land, Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ zone is a blatant lie. Go to the administration. Go to Oyo State government. It is constitutional that Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ is Ògbómọ̀ṣọ́ North. There is nothing like Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land. It probably Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land North local government. Onpetu are still saying it. Of Ijeru is the chairman. Gandhi has no power ní Ògbómọ̀ṣọ́ South. Under Onpetu kò ní right.
He is arrogating power that does not belong to him, and the people should call him to order. He claims he's a pastor, but pastor must walk with decorum and the fear of God. Kò àlàáfíà wà ní Sùúrùlérè, ó wà ní Ògo-Olúwa, ó wà ní Ògbómọ̀ṣọ́ North and Ògbómọ̀ṣọ́ South, ó wà lóríire. But once this man came in, he's arrogating power that does not belong to him. And we are saying it, I'm saying it emphatically. Olúgbọ́n ibi tí wọ́n jókòó sí tí wọ́n ń pè ní Ògbómọ̀ṣọ́ yẹn, ilẹ̀ Olúgbọ́n ni. But gọ́ọ̀mẹ̀ntì yìí ti dé, ìjọba ìgbàlódé ti dé, wọ́n ti delineate kálukú fún. Olúgbọ́n kọ́ ló ní Ògbómọ̀ṣọ́ North mọ́. Sùúrùlérè ó bẹ̀rẹ̀ láti orílẹ̀-ègbọ́n bẹ̀rẹ̀ láti ibi tá a pè ní LAUTECH yẹn sì Láròjẹ́ ń bẹ̀ yẹn títí dé Ọ̀tẹ́ títí dé Ọ̀fà bọ́dà. Bẹ́ẹ̀ ni Olúgbọ́n ló ní. Olúgbọ́n tó ń tẹ̀ ń bá fà yìí kò ṣe Olúgbọ́n lásán o. Ọlọ́run má jẹ́ kí wọ́n lọ forí gbégbékúgbé. Nǹkan tí mo kàn fẹ́ sọ nìyẹn. Àlàáfíà ni mo fẹ́. Mo ti nawọ́ àlàáfíà sí everybody. Gbogbo yín tẹ wá láti Sùúrùlérè tẹ wá kí mi láàárọ̀ yìí. Mi ò báyàn kankan jà. Mi ò báyàn kankan ṣọ̀tẹ̀. I'm doing things within the ambit of the law. Nǹkan tí òfin gbélé mi lọ́wọ́ òun ni mò ń ṣe. Mi ò lè kọjá òfin. Àwọn baálẹ̀ tí wọ́n lọ ṣẹ̀ tí wọ́n tì í pé kí wọ́n lọ sórí íńtánẹ̀tì wọ́n máa bú mi, no problem. Ẹ̀yin ti bẹ̀bẹ̀, ẹ̀yin àgbààgbà ti bẹ̀bẹ̀ pé wọ́n máa kọ lẹ́tà, and I'm waiting for the letter of appeal. God bless everybody. Sùúrùlérè local government kò ní bàjẹ́. Ògo-Olúwa local government kò ní bàjẹ́. Oríire local government kò ní bàjẹ́. Ògbómọ̀ṣọ́ South local government kò ní bàjẹ́. Ògbómọ̀ṣọ́ North local government kò ní bàjẹ́. Àlàáfíà ni mo wá. Àmọ̀dẹ̀jókòó àlàáfíà láti stand by àlàáfíà. But ẹni tó bá mọ̀ pé òun fẹ́ wá fá kò fẹ́ àlàáfíà, ó fẹ́ máa fíràn ní ibi tí ò yẹ kó fíràn, ó máa kàdí nínú yọ o. God bless all of you. Thank you very much.